Onígbòho nìkan lọ́ba nílùú Ìgbòho tí àwọn colonial masters tí wọ́n sì fọwọ́ sí tí wọ́n sì fún wa níwèé ẹ̀ as a village head. No other person. Alépàtà ní gbogbo ayé mọ̀. Alépàtà ní sì ń bẹ nínú ìgbìmọ̀ lọ́balọ́ba láti ìpìlẹ̀ wá. Ìtàn ni wọ́n fi tẹ̀lú, wọ́n fi constitution tẹ̀lú, wọ́n fi ilé ẹjọ́ tẹ̀lú. Gbogbo ẹni tí ó bá ti jogún ológun ìtàkìtà ni wọ́n mọ̀ pa. Gbogbo èyí tí wọ́n sọ fún yín yẹn wọ́n ń purọ́ ni. Èkíní ń pèrè lọ́ba Ìgbòho, èkejì ń pèrè lọ́ba Ìgbòho, ẹ̀kẹta ń pèrè lọ́ba Ìgbòho. Tá lọ́ba Ìgbòho gan. Ìlú Ìgbòho la wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ọba aládé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ti ń ṣe àkóso ìlú kan ṣoṣo. Ohun ìyàlẹ́nu ni pé àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ní ìtàn tó ti ìyànsípò wọn lẹ́yìn. Ẹ máa bá wa ká lọ. Kò sí bá ṣe sọ ìtàn Aláàfin tá à ní sọ ìtàn Alépàtà sí. Nítorí pé bàbá wa tá à ń pè ní Gbágẹ̀ Ọlábínúkúrò yìí, òun àti àbúrò rẹ̀ ní ọjọ́ du oyè ní Iléṣà, ọmọ wa Ọ̀bọ̀kún ni wa. Wọ́n wá jọ du oyè já mọ́ àbúrò lọ́wọ́. Láyé ìjọ́un ìwà àtẹ̀ǹtẹ̀ bá jọ du oyè, ẹni tó yè bá ti já mọ́ lọ́wọ́ tó ti joyè, ẹni tó bá du yẹn láti fìlú yẹn lẹ̀ ni. Torí pé tí ò bá fìlú yẹn lẹ̀ nínú kí ọba yẹn pa tàbí kò náà pa ọba. Wọ́n gbé ní àjò wọn pọ̀. Ifá ti ń sọ fún wọn pé ẹ ti ń súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ibi tẹ́ tẹ̀lú sí o. Ìṣẹ̀lẹ̀ tí ó sì ṣẹlẹ̀ níbi tẹ́ tẹ̀lú sí òun ni pé ẹ ó rí ẹyẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí èsì irú ẹyẹ kan náà tí ó máa bára wọn jà lójú òfurufú báyìí. Tẹ́ bá ti wá rí kẹrọra dúró, táwọn ẹyẹ yẹn bá jà tó fi rẹ̀ wọ́n tí wọ́n jábọ́lẹ̀ pọ̀, ẹ wá mú àwọn ẹyẹ méjèèjì yẹn, ẹ pa ìkíní, ẹ pa ìkejì, ẹ̀jẹ̀ wọn lẹ́ fi tẹ̀fá. Orúkọ ẹyẹ méjèèjì lẹ́wàá fi sọ ìlú tẹ́ jókòó sí. Ṣàpèfà ti sọ orúkọ ìlú fún wọn. Wọ́n bá ṣàìdédé ni wọ́n rí àwọn ẹyẹ méjì tí wọ́n ń jà lójú òfurufú, wọ́n láti dúró títí táwọn ẹyẹ fi jàyà tó fi rẹ̀ wọ́n sì fi bọ́lẹ̀. Ọ̀rọ̀ fàṣẹ àbí ọ̀sẹ̀, wọ́n á mú àwọn ẹyẹ yẹn, wọ́n yẹ̀ wọ́n wò dáadáa, wọ́n rí pé ẹyẹ kan à ń pè kan ní ẹyẹ Ìgbò, ẹyẹ kejì ẹyẹ Ùyó. Ìgbò Ìyó ni wọ́n pè tó fi di Ìgbòho lónìí. Onígbòho ti ìlú Ìgbòho, Prince Tondi, òun ọmọ Elérúwà ni. Nígbà tí wọ́n jà òun àtàbúrò rẹ̀ Ọlárìbíkúsí Peter ní ọ̀jẹ̀, so àwọn ìlú mú Ọlárìbíkúsí ẹ̀gbọ́n tó jẹ́ Tondi. Kí ni jẹ́ bẹ́ẹ̀? So wọ́n mọ̀ dọ̀bálẹ̀ fábúrò òun ni. Bó ṣe bínú kúrò ní Èrúwà nìyẹn, àti gbogbo àwọn ènìyàn rẹ̀, àwọn onífá, àwọn babalá, gbogbo àwọn tí wọ́n ṣe tiẹ̀, wọ́n ṣe bínú nìyẹn. And it took them 5 years wọ́n tó débi tá à ń pè ní Ìgbòho lónìí. Igbó Rábídúní. Tẹ́ ẹ bá dẹ́yìn ààfin mi, ẹ rí àwọn ẹ̀rókè ńláńlá, àwọn òhò ńláńlá ibi táwọn ẹranko burúkú ń gbé àtàwọn ejò ńláńlá. Táwọn bàbá gbà wọ́n débẹ̀ tí wọ́n rí àwọn nǹkan wọ̀nyẹn. Táwọn bá kúkú jókòó yàn àyín pa sí ní báyìí, táwọn pa gbogbo àwọn ẹranko yìí, gbógun kẹ́ bá fẹ́ dé àwọn orí ibi táwọn mọ̀ sá sí nínú òwò yín là, ohun tí wọ́n fi jókòó síbẹ̀ nìyẹn. Tí wọ́n dá tí àwọn tí pásá báyìí tó máa wà lọ, táwọn wo ló jókòó nínú igbó oníhò yìí, àwọn ló wà nínú igbó oníhò yìí, igbó táwọn ẹranko burúkú ń bẹ yìí, igbó oníhò níbi Ìgbòho ti jáde nìyẹn. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a rí látọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àti òǹkọ̀wé ìtàn, wọ́n dá Ìgbòho lẹ̀ ní nǹkan bíi 1512 nínú ìrìn àjò Aláàfin Ẹ̀gúngúnojì tí mo sọ. Níbi tí ẹ wà lénìí tá a jókòó yìí, inú ààfin tá a jókòó yìí, níbẹ̀ ni Aláàfin wa kọ́ ààfin rẹ̀ sí. Inú ààfin yẹn lẹ wà lénìí. Ọjà tí ẹ kàn níwájú tẹ́ fi wọ bí náà ni ọjà àwọn ayaba Aláàfin nígbà tí tá à ń pè ní Akẹ̀sán. Àwọn ilé tí ẹ ń wò níbẹ̀ yẹn, àwọn ilé àwọn ayaba ìgbà náà, nítorí pé wọ́n gbé ibi báyìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. So Aláàfin Abípa ló gbé Ọ̀yọ́ kúrò ní Ìgbòho tó lọ sí Ọ̀yọ́ lé padà, gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n ní pé àwọn gbọ́dọ̀ padà sí orírun àwọn baba ńlá wọn. Nínú
ìrìn àjò wọn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ pẹ̀lú ìtàn nígbà tí wọ́n fẹ́ mọ́ lọ Aláàfin Adépagùn ó rántí ohun tí àwọn bàbá rẹ̀ sọ pé kí Ọ̀yọ́ Ìgbòho ọmọ ṣe túmọ̀ kó remain gẹ́gẹ́ bí Ọ̀yọ́ nígbà tí Aláàfin wá fẹ́ mọ́ lọ wá ní òun fẹ́ kó Ìgbòho lé ọmọ òun tó ń pàdé lọ́nà Bòdè ọmọ mi ọ̀nà Bòdè ibi tí orúkọ ní oníbodè tí tó tún ti búyọ nù. ìgbà tí Aláàfin Tẹ̀là Àbípa tó ń padà ń lọ ó mú Alépàtà àti gbogbo àwọn ọdẹ yẹn lọ́wọ́ ó mú gbogbo wọn lọ́wọ́ pátá ìgbà tí wọ́n dọ̀hún ó ní wọ́n láti dúró tì mú títí tó wọn fi settle down dáadáa so ìgbà tí Aláàfin wá jókòó tán tó di pé ó settle tán wọ́n á ní Alépàtà ìwà àti gbogbo àwọn ọdẹ ọyẹ padà sí ìlú Ìgbòho wọ́n lọ sí àkóso. ọ̀rọ̀ ẹni tí oyè ọba yìí tọ́ sí gan ní pàtó ti di ọ̀rọ̀ ilé ẹjọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà bó ti ní jẹ́ wípé àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti kọ́ ààfin ọ̀tọ̀ọ̀tọ̀ sí ìlú náà. ìtàn ni wọ́n fi tẹ̀lú wọ́n fi constitution tẹ̀lú wọ́n fi ilé ẹjọ́ tẹ̀lú ẹ rí i pé wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ ni kì í ṣe ọba tí promotion ti sọdọ̀ba ohun tó jẹ́ àṣà tàbí ohun ìlú tí a máa ń ṣe so ọ̀pọ̀lọpọ̀ ni kò ní láàfin kì í sákàn wálé kan kì í sì yọ wíńdò rẹ̀ kó kọ́ọ̀fù kì í yọ ẹnu ọ̀nà rẹ̀ kó kọ́ọ̀fù ó ti di ààfin náà nù. ilé ẹjọ́ kọ́ ló tẹ Ìgbòho constitution kọ́ ló tẹ Ìgbòho Aláàfin ló tẹ Ìgbòho Aláàfin ló tẹ Ìgbòho. kì í ṣe pé àwọn Ọ̀yọ́ ló tẹ Ìgbòho àwọn tó máa ń sọ pé Ọ̀yọ́ Ìgbòho ní ayé ìsìn làwọn wọn nì wọ́n fi túra wọn ṣe wípé Aláàfin ló tẹ Ìgbòho Aláàfin kọ́ ló tẹ Ìgbòho àwọn tí ẹ bá ń gbọ́ tí wọ́n máa ń sọ Ọ̀yọ́ Ìgbòho àwọn Ọ̀yọ́ tí ń bẹ ní Ìgbòho ni wọ́n ń sọ kì í ṣe wípé Aláàfin ló tẹ Ìgbòho. gbogbo ìgbà tá à ń ṣe ìpàdé ní òde Ọ̀yọ́ kó tó di pé wọ́n ń ṣèpàdé ní secretariat ní Ìbàdàn nísìn nípàdé lọ́balọ́ba tí ò tí ì sí Ọ̀ṣun state Alépàtà ní mẹ́mbà tó represent Ìgbòho ìgbà tá a wà lábẹ́ Ìrẹ́pọ̀ district council Ìgbòho Ìgbẹ́tì kì í sí Alépàtà nẹ́ẹ̀sì ni o ìgbà tó di 1978 ní ìdílé Onígbòho kọ ìwé lọ òde Ọ̀yọ́ nínú ìpàdé lọ́balọ́ba pé àwọn lọ́ba Ìgbòho Aláàfin bá wọn Ìgbòho ni. tíjọba bá fẹ́ ṣèwádìí wípé ta ni rílẹ̀ ọba ńlú kan tàbí nǹkan wọ́n á lọ bá wọn historian wípé wọ́n láwọn lọ́yẹ̀ ṣùgbọ́n ìjọba ò bá historian mọ́ níṣẹ́ tí wọ́n bá ti wá PS kan tó jẹ́ retired PS wọ́n kàn fi head panel. àwọn historian tó bá wọ̀lú wọ́n kọ́ wo wípé níbo ni ọjà àdáyébá wà ọjà àdáyébá gbọ́dọ̀ jìnnà sí ààfin nílẹ̀ Yorùbá mọ́sálásí tí ó jẹ́ mọ́sálásí gbogbo ìlú yẹn kírun tó jẹ́ first one níbo ló wà ọgbọ́jọ́ jìnnà sí ààfin ó di méjì igi ńlá tó jẹ́ pé tí àwọn archaeologist bá wòdì rẹ̀ wọ́n máa sọ pé igi yìí ti tó 500 years igi ó ti lé ní 700 years ọgbọ́dọ̀ jìnnà sí ibi àbá pè ní ààfin ìlú kó tó di pé ẹ̀sìn dé ìgbàlẹ̀ níbẹ̀ ìgbàlẹ̀ ọgbọ́dọ̀ jìnnà sí ààfin so ohun tí ẹ fi mọ ọba nu. ìyẹn ló bí inquiry 1981 tíjọba wá gbé inquiry kalẹ̀ pé ok táwọn wà lọ́ba Ìgbòho gan èkíní ń pèrè lọ́ba Ìgbòho èkejì ń pèrè lọ́ba Ìgbòho ẹ̀kẹta ń pèrè lọ́ba Ìgbòho tá lọ́ba Ìgbòho gan wọ́n á gbé inquiry yẹn kalẹ̀ wọ́n pe àwọn ìlú tó súnmọ́ wa tájọ́ ń ṣe àṣepọ̀ bí Àgbọ̀nlẹ̀ Àgọ́ Àmọ́dù wọ́n pè wọ́n Kìṣí Ìgbẹ́tì wọ́n pe gbogbo àwọn ọba abẹ Tálẹ́mọ̀ gbogbo wọn sọ pé Alépàtà lọ́ba Ìgbòho gbogbo àwọn ìwé ìjọba náà wá tọ́ka sí pé Alépàtà níjọba mọ̀ ọ́ ké sí òun ni president native court tíjọba mọ̀ látàyè àwọn colonial masters. àwọn bàbá wa sì máa ń sọ̀rọ̀ nígbà ayé wọn wọ́n máa sọ fún wa yí pé ẹ̀yin ọmọ Onígbòho ẹ ṣọ́ra o torí gbogbo àwọn tí ó bá jogún ológun ìtànkítàn ni wọ́n mọ̀ pa iná ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pa fún yín gbàtẹ́ lẹ́yìn dégbòho yẹn mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé Ọlọ́run fẹ́ràn mi púpọ̀ ó sì lo gómìnà wa tí ń bẹ lórí ìtẹ́ báyìí lọ́wọ́lọ́wọ́ yìí His Excellency Ṣèyí Engineer Ṣèyí
Abíọ́dún ọmọ Mákindé òun ló sọ fún kọmíṣánná ìgbà náà Mrs. Orisasona, Honourable Mrs. Orisasona, pé kí wọ́n lọ ka fáìlì Ìgbòho from page 1 to the end kí wọ́n wá kọ report fún ìjọba, which they did. Mo ṣe dé tí mo wọnú ilé báyìí ni kọmíṣánná tó bá dìde tó bá sì náwó sí mi ní bá ṣèkè máa ń pè congratulations we were shocked. Kí ni ló mean by congratulations? So wọ́n á ní excellency engineer Ṣèyí Abíọ́dún ọmọ Mákindé ó ní káwọn study file Onígbòho from page 1 to the end, which they have done. Àwọn ti send the report àwọn sí governor sì ti buwọ́lù report àwọn pé kí n mọ retí call governor anytime from now yí pé gbogbo ẹ̀tọ́ Onígbòho pátá o ìjọba ṣe tán láti gbà á fún mi. Bí ìmọ̀ bí ayọ̀ mi ṣe kún tó ń jọ yẹn láti gbà wọn ti bí mi. Ọba jíjẹ wọ́n bá pè yẹn lọ́ba, wọ́n ní kó wá tún un ṣe, wọ́n ní kó wá tún ayé ṣe kí ìgbà rẹ̀ kó lè san gbogbo tẹrútọmọ nílùú náà ní jẹ́ ọba. Tí a bá ní àjọṣe tàbí ká mọ gbà fúnra wa díẹ̀ yọwọ́ mọ rin àwọn aráàlú, kò ní sí gbádùn nínú ìlú, kò sì ní sí ìlọsíwájú nínú ìlú. Bẹ́ẹ̀ nìkan bá jẹ́ ewúrẹ́ ẹnìkan jaguntan náà ni. Gọ́ọ̀mẹ̀ntì òun ní ń retí ọba nísìn, gọ́ọ̀mẹ̀ntì ní ń retí ọba. Tí ọba kan bá jẹ́ oníjàgídíjàgan tí ó jẹ́ kí lo onífọ̀kànbalẹ̀, tí gómìnà náà bá ń gbọ́ níbi tó wà nígbà àwọn eléyìí wọ́n fẹ́ sabotage administration òun ni wọ́n fẹ́ kí àwọn lálàáfíà ṣe wọn pé ìjọba kọjú ìjà sí. So ọba lẹ́nìí láyé ìjọ́hun ni àṣẹ ń bẹ lọ́wọ́ ọba, ọwọ́ àwọn olóṣèlú láṣẹ wà lẹ́sẹ̀. So ìwọ̀n ọba ló ń kàkúlé ìjà gbùrùgbùrù mọ́. Síbẹ̀síbẹ̀ náà nígbà gómìnà fọwọ́ sí adé mi ní on the 23rd April 2021 àwọn atọ̀húnrìnwá tí wọ́n wà ń Ìgbòho yẹn bí wọ́n ṣe lè kádà kó bọ́n nìyẹn yí pé àwọn ò ní gbà, àwọn bàbá àwọn ló nílùú, wọ́n sì lọ dáná sójú ọ̀nà wọ́n sọ̀kọ́ gan, but àwọn tí wọn mọ̀ yí pé ohun tí ìjọba ọba ṣe ìjọba ti mọ bí ó ṣe ṣe. Despite the fact pé ìdájọ́ Supreme Court ti wà ńlẹ̀ ṣùgbọ́n àwọn olóṣèlú sẹ́wọ̀n pé kò sí ohun tí wọ́n lè ṣe. Wọ́n máa ń gbádé bọ̀ wọn lórí gbogbo ní ọ̀nà àìtọ́ tó lòdì sí òfin. Ibi tẹ́ ti ń gbòòrò pé ọba yìí báyìí lọ́wọ́ àwọn Ìgbòho nìyẹn ṣùgbọ́n ọba kan ṣoṣo lọ́ba àpẹẹrẹ tí ń bẹ ń Ìgbòho. Òun náà sì ní alépàtà, òun náà ní alága aláyéláyé fún wọn, òun ní ọmọ ìgbìmọ̀ aláyéláyé fún wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. So kí ló tún kù?